amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa lólùfẹ́ yín káàkiri akéyìn ṣàlàáfíà ni àkúbi ojú bó ṣe rí ṣé ó ń dùn kò ní lè mọ́ alágbára ọlọ́run gbogbo èyí tó dẹ̀ ń fẹ́ lọ tó ń fẹ́ bọ̀ tó ọlọ́run ò ní jẹ́ kó dọ̀dọ̀ wa ètò àgbààgbà tẹ fẹ́ràn náà ni lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ rán wa bá ṣe ń jẹ àtúntí wá jẹ́ kọ̀ǹtẹ́nà wa báyìí gẹ́gẹ́ bá ṣe ń mú láti jọ tẹ̀lé sọ wípé ó sì kú ìkọ́nà màmá wa tí a fẹ́ ká gbé wá sórí ètò tó tójọ́ mẹ́ta ẹ fẹ́ jomi tó rọrùn pẹ̀lú àní kò sí wàhálà àdẹ̀kọ̀ sí màmá dẹ̀ ní kábàbọ̀ bọ́ màgbà alálejò inú wa dẹ̀ dùn pé adébí náà dáadáa lágbá wọn màmá wa alálùbáríkà tó yẹ pé wọ́n ti ń múnú wa dùn tipẹ́tipẹ́ legendary bó tẹ̀ kó wọ́n fẹ́ kéèyàn máa pọ̀ wọn lórúkọ yàmọ́ tó ti ń ṣe iṣẹ́ yìí láti ọdún tó ti pẹ́ pé káwa yìí kékeré láti mọ̀ wọn adẹ̀tún wá rí wọn sìn jẹ́ nǹkan tí wọ́n kó dùn mọ́ mi kó dẹ̀ wọ́n kó dùn mọ́ inú ọdún màmá wa Binta Ayo Mogaji ìpínlẹ̀ wa. ṣé dáadáa ni mo bá yín o ẹ̀yin èèyàn mi ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá wà gbogbo àsìkò tẹ́ bá ń gbọ́ wa níbi tẹ́ ti ń gbọ́ wa o ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá yín. ẹ ṣe wà ohun yẹn originality ni ó wà bẹ́ẹ̀ mà. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. gẹ́gẹ́ bó ṣe sọ ètò àgbààgbà ní bàmí àwọn olólùfẹ́ náà dẹ̀ ni wọ́n fẹ́ káwá báyìí nítorí ti pẹ́ tọ̀ wọ́n ti ń rí yín wọ́n dẹ̀ fẹ́ jómi tó rọrọ̀ nínú wọn béèrè tán ní ká béèrè àwọn náà nínú àwọn ìta fẹ́ béèrè lọ́wọ́ yìí ẹ tẹ́ ká mú pé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ilé gangan bẹ́ẹ̀ ṣe kọ́ wa ọmọ Ìbàdàn ní mà. pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run. àmì mi fẹ́ mọ ibo gangan ní Ìbàdàn kẹ́tí bá mi kí wọn ará Ìbàdàn báyìí tó rọ́wọ́ náà wó yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. ọmọ ilé Mọ́gàjí oníṣòníyàn ni mí ní ìlú Ìbàdàn. Bàbá mi ni the first chief imam for Ansarudeen Society of Nigeria. Basically, wọ́n wà lára àwọn tó kó Ansarudeen wọ Nigeria. Of blessed memory, kọ́lọ́mbà àfọ̀rúnkẹ́ wọn. Imam I.S. Mogaji. Then màmá mi náà ọmọ Ìbàdàn ni wọ́n. Àwọn wá láti agboolé Bello ní Àrèmọ. So àtọ̀tún àtòsì ṣọ́nà dìṣọ́ ẹ̀lì ni mí ọmọ Ìbàdàn tó pójú owó ni mí. torí àríyànjẹ máa ń wà pé ó dà gbọ́ mi Èkó nìyí ó dà gbọ́ ọmọ nǹkan ó lẹ́tí gbọ́ lẹ́nu màmá tí. ọmọ Ìbàdàn ni mí o ọmọ ilé oníṣèníyàn lóríta mẹ́rin òun ni mí àwa là ń jẹ Mọ́gàjí ilé oníṣèníyàn. ẹ ṣe mọ bá mi gbà tí mò ń ka àwọn nǹkan pa yín tí mo ṣe wọn wádìí kan mo rí pé ẹ ní kékeré ẹ fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gan. bẹ́ẹ̀ ni. ní kò sígbà tí ICC gan bá ń lọ wọ́n á fẹ́ mọ̀ ẹ́ gbà pé fẹ́ràn ọgbà ẹ bá mi sọ díẹ̀ nípa yẹn bó ṣe rí mà. bóyá torí pé àwọn ẹ̀gbọ́n mi ọkùnrin ni mo bá gbé jù bóyá nǹkan tó mú interest mi wá nìyẹn ò nìyẹn mọ̀ ṣùgbọ́n láti kékeré ni mo ti bóyá wọ́n pè mí ní tomboy mi mọ̀ nǹkan tá a máa pe tomboy lédè Yorùbá obìnrin takuntakun àwọn eré tó le lèmi máa ń like láti ṣe bí kí n gungi lọ ká mango gungi ká fruit ṣe gbogbo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn you know so nínú gbogbo eré ìdíje tó wà láyé yìí ń gbà yẹn mo gbádùn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gan mi mọ̀ why interest ni so to say ìgbà tí mo dẹ̀ lọ secondary school girls only school ni mo lọ kò tí ì sí pé obìnrin ń gbá bọ́ọ̀lù ń gbà yẹn ṣùgbọ́n gbogbo gbà yẹn a máa ń gbá colleges intercollegiate wà principals cup wà you know àwọn competition bẹ́ẹ̀ yẹn then sports festivals wà tó jẹ́ pé football náà máa feature nínú gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn so èmi dẹ̀rẹ̀ as pé ọmọ Ìbàdàn dẹ̀ ní gbé so
ICC àti Water Corporation. Ọmọ nífẹ̀ẹ́ sí wọn gan nígbà yẹn débi wípé èló la fi ń wọlé wo bọ́ọ̀lù. 20 kọ́bọ̀. Èmi àtàwọn ẹ̀gbọ́n mi ọkùnrin yẹn ni. Unfortunately, the three of them are late now. Kọ́lọ́n kó bá tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀. So àdúgbò tí mo dàgbà sí yẹn, ibẹ̀ ni fáwọn tó bá mọ London nǹkan kan yẹn, ibẹ̀ ni bí Fleet Street tàbí ká sọ pé Broadway Ìbàdàn, Òkè Pad. At that time, gbogbo newspaper offices tó wà ní Ìbàdàn, àdúgbò yẹn ló wà. So torí interest mi nínú football, àwọn tó jẹ́ sport writers, àwọn newspaper outlets yẹn, you know, wọ́n wà friendly pẹ̀lú mi, so ó di pé tó bá ń lọ wo ball, wọ́n á mú mi dání, mo ò ní sanwó owó tíkẹ́ẹ̀tì wọlé, èmi máa tẹ̀lé wọn bí tó bá fi press pass wọn gbà ní. So my end up láti jókòó lórí field, not níbi tí àwọn èèyàn. So having that kind of chance, ó tún fire interest mi nínú football gan, you know. But àgbà ti dancing a lè. Ìsìn náà ṣe kọ̀ọ̀kan ṣe interest ẹ̀ ṣì wà bí ìyẹn ti. Mo ṣe tí n bá ráyè, tí team mi bá ń play, mo ì máa jókòó ball, mo ì máa discuss ball. But in the last couple of years, you know, just before the pandemic, a lot of things have, you know, kò jẹ́ kéèyàn ráyè máa jókòó pé Chelsea láti play lénìí, wọ́n ti dá timetable rú, ìgbà tó ti dá timetable rú yẹn, ayé ń lọ à ń tọ̀, but mo ṣe football is still one of my favourite sports. Èyí tó ṣe kejì mi ò mọ̀ ṣe náà, swimming. Tí n bá wẹ̀ ẹnu bathtub mi máa sink. Àmọ́ fẹ́ràn òun náà. But mo like another sport mo tún like ni swimming. Ó máa ń intrigue mi gan. Ọ̀wọ́n ara lé èmi náà dẹ̀ máa wò pé ìlú ìdílé tẹ́ ti jáde yẹn tó dẹ̀ wá di pé ẹ wá di ẹni tó bẹ̀rẹ̀ sí ṣe orí ìtàgé. Torí pé àwọn tó tẹ̀ jẹ́ wípé wọ́n wá láti ìlú ìdílé tẹ́ ti jáde gan tí ò ń ṣe gbé gan á máa wò pé èmi èlò tó tún wá jọ́ ọmọ obìnrin, báwo lọ ṣe wá jẹ ìjà yẹn ìjàyè torí náà kò fẹ́ kẹ́ ṣe banking àbẹ́ fẹ́ kẹ́ ṣe law tó di pé fi bẹ̀rẹ̀ eré yìí orí ìtàgé gbà yẹn. Well, like I would say, báwa Mùsùlùmí ṣe máa ń sọ ní wà mọ́ kàdúrà láwọ̀ akànkádùrì. Àkọọ́lẹ̀ ni pé mo máa ṣiṣẹ́ eré orí ìtàgé. Bó ṣe ṣẹlẹ̀ kò yé mi. Though mo lẹ́gbọ́n kan first born wa, ẹ̀gbọ́n àkọ́bí màmá mi. Àwọn lélẹ́rìí orí ìtàgé, àwọn náà ń ṣe music nígbà tá a ṣì kéré dáadáa. Ìsàbá Tudun Girls Grammar School ni mo lọ. So Ìsàbá sí ẹni tó bá mọ geography Ìbàdàn dáadáa, Ìsàbá sí NTA. Even títí di ayé ìsìn tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, mọ́tò 50 naira ni. So tá bá ti wá sí school, tá bá ń padà lọ ẹ̀kọ́ kan, tẹ́gbọ́n mi bá ń ṣe rehearsals, wọ́n máa gbé wa yà ń bẹ̀, a máa wo rehearsal wọn. So ìyẹn náà ó tún pep interest mi gan, but school play, à ń ṣe school play, a lọ ń represent literary and debating nǹkan kan. Ó wá dijọ́ kan, ẹ̀gbọ́n mi wá ní tá bá ń bọ̀ láti school kí n yà ní NTA, mo yà. Wọ́n ní wọ́n ń wá ọmọ tó máa ṣe ọmọ character kan. Wípé àwọn dẹ̀ ti sọ fún wọn pé mo bẹ́. Bọ́n ṣe sọ́njọ́ náà lọ́wọ́ nìyẹn. Pé mo bẹ́, bíbẹ́ bíbá o, mo ṣáà lọ. Mo ṣáà pass láti ṣe role yẹn. Ìgbà tó gbé fún mi mo kà, everybody was like, Bisi, you are right, she's just the one for the. Ìgbà tá à ń sọ mo wà bí ọmọ ọdún 15, 15 years, you know, so mo ṣáà ṣe wà nínú Why Worry nìyẹn, bí mo ṣe fi Why Worry bẹ̀rẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ń lọ jáde secondary school, gbogbo ìgbà yẹn náà other opportunities ti wà àti ṣe Koko Close
àwọn theatre on the screen, mo ti bẹ̀rẹ̀ sí ṣe stage play, mo padà lọ school, gbogbo bí mo ṣe wà ní school mo ṣe ń wọ́n ń pè mí àwọn Felix Omuni, Délé Morakinyo, they contributed Tóyè Akapo, kọ́lọ́n kó bá wa fún lálàáfíà. We used to call him Victor Akapo in those days. Ara àwọn tó help career yẹn nígbà yẹn nìyẹn, because their theatre outfits were constantly, another guy too, Dele Adefemi, they were constantly having productions. Ṣáàdẹ̀ bẹ̀rẹ̀ sí lọ bẹ́ẹ̀ gbà tó di 1983. Mo kàn lọ s'Abuja fún trip kan. Èmi àti late Ọbáfúnṣọ́ Adéolú Eléyìnmí, àwa pàdé nínú plane. Mo kí wọn 1983. Mo kí wọn, wọ́n kí mi nǹkan kan one way or the other, he took an interest in me because he heard me talking. So ìgbà tá dé airport l'Abuja tá bọ́lẹ̀ tí kálukú bọ́lẹ̀, my dear, ṣé bíbá yìí ló ń gbé ni? Mo ní rárá sà. Iṣẹ́ kí ló ń ṣe? Mo ní mò ń ṣiṣẹ́ pẹ̀lú NTA Abuja. Ní ìgbà yẹn ọ̀gá wa NTA Abuja yẹn was Alhaji Seidu Abubakar. So èwo gangan ní interest ẹnu, mo ti máa act pé mo ní àwọn sọ bẹ́ẹ̀ náà pa àwọn ti rí mi nǹkankan, ayé beach comber sí gbá àwò kankan. So wọ́n ṣe sọ fún mi pé wọ́n dẹ̀ fẹ́ resuscitate new village headmaster o, pé ṣé mo lè wá sẹ́kọ̀ọ́ fún audition. Wọ́n ní pé every weekend ni máa ń wá sí ilé. Wọ́n ṣe sọ́jọ́ audition ẹ fún mi ní National Theatre. Àṣìgbà National Theatre lọ nìyẹn. Bá ṣe ṣe audition nìyẹn, bá ṣe pass nìyẹn. Bí career orí national television properly bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. So mo ṣe wà lórí village headmaster nìyẹn pẹ̀lú ọ̀rẹ́ mi Lára Akínṣọlá and one of our colleagues, one of our contemporaries, kọ́lọ́nkó tẹ̀wọ̀n náà sáfẹ́fẹ́ rẹ̀, ó ṣẹ̀ kú about few weeks or months ago. Victoria Ajomẹ́yìn jẹ́. Àwa ni sewing girls lọ́dọ̀ Mrs. Fagade. So from there on. Ṣẹ́rí bí màmá ṣe mu, wọ́n kàn rán mu díẹ̀ ni látọjọ́ tó ti pẹ́. 1993 tí màmá sọ pé wọ́n tẹ̀ tí. Mo ti ń act before gbà yẹn o. Àwa ìta ń sọ̀rọ̀ ẹ̀ gan. Chíchì dédé àwọn ọmọ ọlọ́wà ń bì tọ́dẹ̀ ṣì wà ọwọ́ àdáná. Ìgbà tí mo kúrò ní local television setting nìyẹn 1983 tí mo bọ́ sí national. Mami, ìgbà wo lẹ kópa iléèwé gíga Ìbàdàn? Ìbàdàn ni. Wọ́n ṣe stage play kan gbà yẹn anniversary tí ẹ̀yin náà kópa nínú ẹ̀ gbà yẹn tí wọ́n ṣe. University of Ibadan. Nígbà tí iléèwé gíga Ìbàdàn pé 50, wọ́n pé ọmọ 50 ọdún. Ní kọ̀kọ́ tó ṣe tẹ́yìn náà dẹ̀ kópa mi ọ̀bẹ yẹn rántí. Bẹ́ẹ̀ ni 1998. Ọ̀gá wa Professor Femi Ọ̀ṣọ́fisan, àwọn náà kọ play yẹn, wọ́n pè ní Tẹ̀gànni. Actually, adaptation of Antigone ní Tẹ̀gànni. So òun náà wá fi ṣe convocation play year yẹn. As usual, I got lucky. I was a mercenary actor. Torí mi ò sí ní school mọ́ gbogbo ìgbà yẹn. But wọ́n employ mi wá láti ta. So èmi ni mo play Tẹ̀gànni nínú Tẹ̀gànni. Ìgbà tí wọ́n dẹ̀ kọ sínú ìwé, wọ́n kọ orúkọ mi sí gẹ́gẹ́ bí ẹni tó kọ́kọ́ ṣe character yẹn rí láyé. Nígbà tí mo kà náà ni mo ṣe wádìí débẹ̀ pé ẹ kópa nù yẹn. Bẹ́ẹ̀ni. 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 Mami, torí àwọn tó wọ́n náà àwọn olólùfẹ́ yín pọ̀ tó jẹ́ àwọn ti Yorùbá wa ń bí. Bẹ́ẹ̀ni. Èmi fẹ́ bèèrè ń gbé ní ti Yorùbá wa torí mọ̀ pé kò sí ìtẹ̀yìn ò ṣe. Ẹ ṣe tó lóyìnbó, ẹ ṣe débi tó ń ṣe dé.
kódà ń pẹ̀yìn lọ́wọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kópa nínú àwọn Nollywood òyìnbó eléré adúpẹ́ lọ́dọ̀ yẹn ẹ wà lára wọn àmọ́ ẹjọ́ sọ́pa tiwa ń bì nígbà ògbà tẹ̀ ń sọ yẹn mà àwọn ilé Yorùbá ń gbà yẹn tó jọ wọn tiwa báwo ló ṣe rí ń gbà àti pé ilé Yorùbá wo tó jẹ́ ìbílẹ̀ wo lẹ kọ́kọ́ kópa tó tẹ̀wọ́ pé nígbà tí mo kópa nínú eré ìgbà yẹn ó ní nǹkan tó ṣe fún mi dáadáa láyé ìgbà yẹn. Nígbà yẹn ṣe mọ̀ pé àwa máa ń ṣeré orí ìtàgé gan so bí mo ṣe ń ṣeré orí ìtàgé lédè Yorùbá ni mò ń ṣe ní èdè òyìnbó àṣeyèmọ̀já àṣeṣùláàlú àṣe ayélógún aṣogun awóyáyá tó jẹ́ pé orí stage àṣe madam Tinubu Yorùbá àṣe irú madam Tinubu yẹn àṣe òyìnbó ẹ̀ o the English version wà then a tún wá ṣe Yorùbá ẹ̀ àṣe Death and the King's Husband àṣe Ikú Olóko Ẹṣin so ṣe mọ̀ pé Yorùbá la sọ nínú Ikú Olóko Ẹṣin àṣe Who is Afraid of Ṣọ́láàrin àṣe Yéèpà Ṣọ́láàrin bọ̀ Yorùbá nìyẹn ni Yéèpà Ṣọ́láàrin bọ̀ Who is Afraid of Ṣọ́láàrin òyìnbó ni so I've always been bẹ́ẹ̀ àárín méjèèjì ni mo ti wà náà láti bẹ̀rẹ̀ kó tó di ti fọ́nrán àgbéléwò ni o so ìgbà tó di àgbéléwò yẹ mọ̀ pé orí fíìmù náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sinimá mo lórí ọ̀fẹ́ àti kópa nínú ìkan tí àwọn àwàdà kẹ́ríkẹ́rí ọ̀gá mi ọ̀gá Bello tí wọ́n ṣe ń gbà yẹn wọ́n pè ní ẹ̀rí ọkàn before ẹ̀rí ọkàn mo ti lórí ọ̀fẹ́ àti kópa nínú Ó Ṣe Ṣàngó tó jẹ́ fọ́nrán àgbéléwò nígbà tó wá di 1992 home video bẹ̀rẹ̀ nígbà tó wá di 1992 home video bẹ̀rẹ̀ mo wá bẹ̀rẹ̀ pẹ̀lú home video kan tá a pè ní àsọtẹ́lẹ̀ Yẹmí Rẹ̀mí brother mi ọ̀gá mi ọ̀rẹ́ mi Yẹmí Rẹ̀mí òun ló produce and direct ńgbà yẹn ńgbà tá a ṣe yẹn tán ní 92 yẹn náà mo wá ṣe Mo Jèrè pẹ̀lú ọ̀rẹ́ mi tímọ́tímọ́ látàyè alálùmọ́lẹ̀ àǹtàlá nìyàn. Láti alálùmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni nínú Mo Jèrè yẹn náà èmi náà ni mo ṣe Mo Jèrè the next one tí máa ṣe lára ẹ̀ Mo Jèrè yẹn pariwo gan-an àwọn èèyàn láìkẹ́ gan-an but bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ ni technology náà tún gunra wọn the third one tí máa ṣe tó jẹ́ àgbéléwò tó wá pariwo gan-an òun ni Tí Olúwa Nílẹ̀ so bá a ṣe ń ṣe Yorùbá à ń ṣe English a ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn èmi ní Upper Williams Zeb Ejiro so many people so too numerous to mention right now àwọn tó ṣì wà láyé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fẹ́mi wọn àwọn tó ti lọ́nu Ọlọ́run bá fojúpa ṣe wọn rẹ́ so àwa ń bi tá a ń sìn báyìí inshallah. Mọ́mì ẹ jẹ́ kí n tún gbé yín padà díẹ̀ sọ ń pa iṣẹ́ yẹn Tí Olúwa Nílẹ̀ mo fẹ́ bèrè lọ́wọ́ yín torí ẹ̀yin náà kò sẹ́ni tó fẹ́ sọ pé báà ń tí yín ṣe jẹ́ kí lẹ rògbò ṣé story kí lẹ rògbò yàtọ̀ ní iṣẹ́ yẹn torí pé iṣẹ́ yẹn títí dọ̀là iṣẹ́ yẹn sì wà lókè. Ohun tó yàtọ̀ ní iṣẹ́ yẹn ni pé àwọn tó ń ṣe agbátẹrù iṣẹ́ yẹn wọ́n mọ ohun tó ń ṣe wọ́n mọ ohun tí àwọn ṣe fẹ́ sọ ní Yorùbá wọ́n mọ ohun tí production tó jẹ́ wọ́n ti lọ lóyìnbó lọ kà á wọ́n ti bá àwọn òyìnbó aláwọ̀ funfun ṣiṣẹ́ gan wọ́n mọ bó ṣe ń ṣàgbékalẹ̀ wọ́n mọ bó ṣe yẹ kí kọ́lọ̀ rí tíkè ló taṣẹ́ náà ká tó wá sọ pé story fúnra rẹ̀ story tarẹ̀ calibre of people tán lónú ẹ̀ ó tà but ilé iṣẹ́ tó gbé jáde gbogbo ayé mọ̀ pé wọ́n mọ àti àpadé àti àlùdé iṣẹ́ yìí
ó rí bí ìgbà tí Tádé Ògìdán náà bá ṣe fíìmù ni ẹ mọ̀ wípé ẹ lè ráṣà dànù nù ẹ̀ àtàwọn èèyàn míì bẹ́ẹ̀ yẹn lọ so nǹkan tó ta iṣẹ́ tí Olúwa nílẹ̀ nìyẹn ìtàn dúró dáadáa láàyè rẹ̀ àwọn tí wọ́n kópa ńbẹ̀ wọ́n dúró déédéé àwọn tí wọ́n ṣagbátẹrù iṣẹ́ gangan wọ́n mọ ohun tó ń ṣe. Màámi kò sí bá ṣe máa sọ ń pa yín tá à ná sọ̀rọ̀ ń pa sinimá tó jẹ́ pé ojú lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún fi wọ̀nyí. Igbanladogi tó jẹ́ pé èmi náà ti mọ̀ mo ti mọ̀ pé gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ń pa ẹ̀. Ó tọ̀ka tó yẹ pé títí dọ̀la gan mo ti wà bẹ̀kọ́ tó ti sọ pé ṣé màmá Igbanladogi ìyá Igbanladogi ló tẹ̀ káwọn kiri ń gbà yẹn máa kò sí bí mo á bá yín tẹ̀ ṣe nú mẹ́nu bà iṣẹ́ yẹn náà. Igbanladogi kò sọ̀rọ̀ púpọ̀ lórí Igbanladogi ìdí ni pé kọ́lọ́ ń fọ̀run kẹ́ Tọ́ba Ọ̀pálẹ̀yẹ Tọ́ba ló kọ ìwé yẹn òun ló kọ ìtàn yẹn kò tí ì sọ dìwé tọ́lọ́run fi mú sọ́dọ̀ but èròǹgbà ọkàn ẹ̀ ni pé kóun sọ di ìwé tí wọ́n máa kà nílé tó jẹ́ pé tó bá ṣeé ṣe gan-an kán máa kà nílé ìwé ṣùgbọ́n Ọlọ́run ò kọ pé ó máa lọ bó ṣe rò yẹn ó ti ń ka ìtàn yẹn bó ṣe kọ̀tàn yẹn ó ń kà á lórí rédíò ẹ mọ̀ pé pèdèpèdè tó dáńtọ́ òun ni Tọ́ba Ọ̀pálẹ̀yẹ ó ti ń ka Igbanladogi fún bí ọdún méjì lórí rédíò ó dẹ̀ ń ṣe rédíò programs ẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire ni ó ń ṣe l'Ákúrẹ́ ó ń ṣe n'Ílọrin ó ń ṣe n'Íbàdàn ó ń ṣe l'Abẹ́òkúta ó ń ṣe oríṣiríṣi bíi 3 l'Ékòó so lórí gbogbo àwọn programs yẹn ló ti ń ka ìtàn Igbanladogi mo rò pé lára àwọn olólùfẹ́ tí wọ́n máa ń gbọ́ ètò yẹn àwọn náà wá kọ̀wé sí pé ẹ sọ kí ni ìdí fọ́nrán àgbéléwò ìtàn yìí pọ̀ ju ká má lè wò torí bóun náà ṣe ń kà ṣe mọ̀ wípé kíkà ẹ̀ gan ẹ̀yin tí tẹ́ ẹ̀ ń gbọ́ rédíò ẹ̀ fẹ́ torí ìtàn yẹn gbọ́ ibi tó ń lọ lọ́sẹ̀ tó ń bọ̀ so Ọlọ́run ti bá Tọ́ba parí iṣẹ́ sínú ìtàn fúnra rẹ̀ nígbà tán dẹ́ pè mí mo rántí ọdún náà lọ́hùn 1998 yẹn náà ni kò tí ì sí ẹ̀rọ alágbèéká èmi Lárìnká mo lọ ṣeré orí ìtàgé kan l'Àbújá Àbújá yẹn ni mo wà ni wọ́n sọ pé wọ́n fóònù ilé wa ẹ mọ̀ pé land phone wọ́n fi mẹ́sẹ̀jì sílẹ̀ fún màmá mi pé Tọ́ba fẹ́ rí mi tí n bá dé ìgbà tẹ́mi pélé látàbújá màmá mi pè mí màmá mi dáhùn wọ́n fún mi ní gbogbo messages tìǹtìǹní ọlá wípé àwa àti Mr. Tọ́ba Ọ̀pálẹ̀yẹ àdúgbò kan náà láti dàgbà màmá mi bẹ̀rẹ̀ sí yọ mí lẹ́nu pé ìgbà wo ló máa dé Tọ́ba ń béèrè ẹ̀ gan o Tọ́ba ń béèrè ẹ̀ gan wọ́n ṣáà ní wọ́n fẹ́ kí n wá kópa ó dẹ̀ débẹ̀ kí la fẹ́ wá ṣe wọ́n lérè kan wọ́n kà lórí rédíò èmi ò gbọ́ rí èmi ò ń gbọ́ rédíò àwọn náà máa ń kà lórí rédíò kìnnìkan nǹkan ẹni tó wá Dáyọ̀ kí ni sọ́ọ̀nì Suwe bèbè ń sìn Suwe bèbè tó bá ń gbọ́ mi jọ̀ọ́ dáríjì mi o orúkọ yẹn sápá mi lórí Dáyọ̀ ṣáà ni Suwe bèbè ń jẹ́ àti olóògbé Yomi Ògúnmọ́lá àwọn ni wọ́n bá coordinate wọ́n pè mí wọ́n ní kíní yẹn àárín àwọn èèyàn 3 ni ó wà ṣùgbọ́n ṣá Tọ́ba ìgbà táwọn dẹ̀ ti kọ́ mọ pẹ̀lú orúkọ mi Tọ́ba ṣáà ní èmi ni kí wọ́n jẹ́ kí n wá ṣe wọ́n gbé script fún mi mo kà kó yé mi Tọ́ba bá suggest pé ok bí mo ṣe ń kà lórí rédíò láti bẹ̀rẹ̀ ọba kó gbogbo tapes ẹ̀ ọba kó fún mi wá fi nǹkan sétí wọ́n ra midget kékeré máa ké tape bọ̀ máa gbọ́ èmi náà ti wá interested inú sọ̀rọ̀ ẹ̀ because ó crazy gan kan so mo wá gbé script kalẹ̀ tàbá tí wá fẹ́ yaṣẹ́ wọ́n kàn sọ fún mi pé situation tí
ó kàn nìyí o so nínú script ó yẹ kó jẹ́ episode báyìí lórí tape ọwọ́ mi ó yẹ kó jẹ́ tape number báyìí èmi á kàn gbọ́ bó ṣe kà á làbá ọlọ́run dẹ̀ ti bá fàṣẹ sí fúnra rẹ̀ tẹ́lẹ̀ àwa kan lọ ṣiṣẹ́ ní tiwa bá ṣe máa ń ṣe bá ṣe mọ̀ ọ́ ṣe náà níwọ̀nba bá ṣe mọ̀ ọ́ ṣe tó ọlọ́run dẹ̀ fàṣẹ sí and but popularity Igbanladogi ó ti popular lórí rédíò àwọn èèyàn ti nífẹ̀ẹ́ gan lórí rédíò kó tó wá di fọ́nrán àgbéléwò. ṣe ìyọ̀nà náà fún wa yìí mo ní màá béèrè lọ́wọ́ yìí iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ orí ìtàgé tẹ̀ ń ṣe orí ìtàgé ṣó ní ẹ̀kọ́ tó kọ́ yín àbó níbi kan tẹ̀tí lọ kọ́ torí pé ká má parọ́ ẹ mọ̀ ń pa ìdí ẹ̀ nítorí òyìnbó ní jùlọ mo fẹ́ mọ̀ ṣé ó ní ẹ̀kọ́ tó kọ́ yín àbó níbi kan tẹ̀tí lọ kọ́ gidigidi. ọ̀rọ̀ ẹyọ kan péré ni màá fi dáhùn torí mi ìfẹ́ dáhùn question yẹn but abínibí ó yàtọ̀ stability. nísìnyí tó kárí nsìnyí ní ká jókòó sílẹ̀ káwọ́ sinimá àgbéléwò kọ̀ọ̀kan mọ́ra wọn àmọ́ fúrú ẹ̀yin tí ẹ pé ẹ ti pẹ́ báyìí tàdé ti gbọ́ lẹ́nu yín ẹ máa ń sọ wípé tá a bá ń sọ nípa eré orí ìtàgé tí stage gangan ó yàtọ̀ sí ìta kan. ó ní yálàyà gbogbo wọn. play and control wọ́n ṣó ṣe é ṣe bóyá kékeré stage yẹn kó tún wá padà kó di nǹkan tó jẹ́ pé a tún máa wá gbà ó ti di pé òun lè ń ṣe gbà yìí tóun èèyàn gbádùn ẹ̀ gidi. àwọn èèyàn tó ń ṣe ṣe ń ṣe kọ̀ọ̀kan kárí ni tẹ bá lọ mission center tẹ bá lọ freedom park tẹ bá lọ terra culture mo mọ̀ pé ẹ máa rí play wò níbàdàn wa yìí tẹ bá lọ sínú UI tẹ bá lọ Lee City University mo mọ̀ yìí pé láàrin oṣù mẹ́ta ẹ̀rẹ́rẹ́ orí ìtàgé wò ntọ́kàn wà ń bẹ̀ ní apá bíi yàtọ̀ sí ìlú Èkó torí ó ṣì ń ṣẹlẹ̀ dáadáa nílùú Èkó ẹ mọ̀ pé ìlú ọ̀làjú nílùú Èkó but lápá bíi púpọ̀ gbà eré orí ìtàgé táwọn ọmọléèwé bá ṣe là ń rí wọ̀n bíi kò sí theatre companies tó ń gbére káàkiri mọ́ mo rántí gbogbo gbà yẹn ọ̀gá mi kan wà Chuck Mike American man ni òun ló ní collective artist collective performing artist outfit ìgbà yẹn tá a bá ṣe play a máa gbé lọ sí cultural center Abeokuta a lè gbé lọ Abuja a máa ṣe ní PEC a máa lọ ṣe nínú Unilag a máa ṣe ní National Theatre a máa gbé káàkiri àwọn èèyàn jàǹkànjàǹkàn ambassadors náà máa wá wò ó tó jẹ́ pé ó dé stage kan gan pàápàá tá a bá gbé pósítà síta ní JK Randwall tá à ń pè ní PEC Repertory Theatre ń gbà yẹn àwọn èèyàn fúnra wọn máa bẹ̀rẹ̀ pé ẹjọ́ eré orí ìtàgé wo ló fẹ́ ṣẹlẹ̀ ń bí lọ́sẹ̀ tó ń bọ̀ èwo lẹ máa ṣe lọ́sẹ̀ yìí oṣù mélòó lẹ máa fi ṣe pọ̀ gbogbo yẹn ṣe rí bí ìlú ṣe rí gbogbo àwọn tó ń ṣerú ètò bẹ́ẹ̀ yẹn kálukú padà sílùú ẹ̀ torí kò sí kí lẹ máa ń pè security ní Yorùbá kò sétò ààbò tó yanrantí àtonílé àtàlejò lẹ́rù ń bà so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó jẹ́ kó lọlẹ̀ lápá bẹ́ẹ̀ yẹn but ní present time tá a wà yìí àwọn young ones kan wọ́n ń dìde táwọn náà wọ́n fẹ́ máa carry culture yẹn lọ síwájú àwọn bíi Kẹ́mi Lálá Akíndojú àwọn Tóyìn Ọ̀ṣínáìkè Múyìwá Ọ̀ṣínáìkè Ṣẹ́gun Adéfìlà wọ́n sì ń ṣe active stage performances ó dẹ̀ máa ń jẹ́ kórìí mi wú kí pandemic tó dé lọ́dún tó kọjá mo ṣe stage play kan ní towards the end of 2019 wọ́n pè ní The Wives Professor Yerima Ahmed ló kọ play yẹn mission center láti ṣe had a run fún bíi ọjọ́ mẹ́fà and tẹ bá rí báwọn èèyàn ṣe túyáyá tó túyáyá orí èèyàn á wú láti tún padà sórí stage mo ń look forward sí next stage play mi. ẹ ṣe mọ̀ mi èyí tá a wá ń ṣe é sì jẹ́ gbòòrùn ló kárí ń sìn tó jẹ́ pé ta lágbéléwò ń pé kìnnì gbogbo wa náà la mọ̀ wípé ó mẹ̀yẹ díẹ̀ ń pé kò jiná tó mo dẹ̀ ti náà fẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín tẹ̀ ṣe náà ń pé gbogbo àgọ́ lẹ́tẹ̀ máa ń wo tiwantiwa ẹ̀yà máa wọ̀ wọ́n tí ẹ pé ó tún máa
increase àwọn knowledge yìí ni kí lè wò tí ò ń ṣe pé tajá tẹran àtẹ̀yàn tí ò tẹ̀ tó bá ṣàti ní báwo lè ṣe bá a ṣe lè ṣàtúnṣe yẹn nídìí ta alágbèléwò tó máa tún fi di pé àwọn tó mọ̀ nípa ẹ̀ díẹ̀ lọ́mọ máa kópa. ṣẹ́rí kò sí ẹni tó láṣẹ lórí pé mo lówó mi lọ́wọ́ mo fẹ́ produce. Ó wá fẹ́ produce iṣẹ́ ẹ̀ ó wá bá mi ó lè lò ní màá gbà mo sọ fún ẹ pé màá gba 10 million ó lọ bá tàmẹ̀dò ó lè lò ló máa gbà fún the same thing tó fi lọ mí pé kí n wá ṣe tí mo ní mo fẹ́ gba 10 million tẹ́ bá 100,000 wá a máa jó bàtà ajá síbẹ̀ ni o ó wá wò pé ṣebí nǹkan tí oní 10 million fẹ́ ṣe òun lọ 100,000 fẹ́ ṣe ìgbà ó ní ò nílò ẹni tó dẹ̀ gba 100,000 tó sọ pé òun máa jó tí bàtà á ya ńgbà tó jẹ́ pé ẹni tó fẹ́ gba 10 million ó fẹ́ rìn kó yan fanda káwọn èèyàn rí ni ìyàtọ̀ bẹ nìyẹn until tí àwọn how do you say this in Yoruba now? Until tí a bá ṣa kọ̀ǹda kúrò nínú ìrẹsì ìgbà yẹn lọ̀rọ̀ yẹn á tó sọ. Tẹ́nìkan bá gbowó wáǹsìn tó ní Ayọ̀ jọ̀ọ́ mo fẹ́ kó bá mi ṣiṣẹ́ yìí 500,000 mo ní tí mo ní ṣé owó epo ọkọ̀ la máa fi ṣe fáwọn tó ń bọ̀ ní àbówó oúnjẹ jọ kan ẹlòmíà wá 5 million ní gbà kó bá mi fi ṣiṣẹ́ èmi tí mo fẹ́ ṣiṣẹ́ 5 million fún yàn mo ti mọ̀ wípé màá kọ́kọ́ lọ bá rú àwọn TK àwọn tá a dárúkọ lẹ́ǹkan àwọn Tádé à ń kò pé ẹ wo ìtàn tí mo fẹ́ ṣe yẹ bá mi fojú inú wò tálẹ̀ rò pa lè lọ síbí tálẹ̀ ẹni tó dẹ̀ gba 500,000 á dẹ̀ lọ sákẹ́dẹ́mì kan pé ọmọ ìfáìn tàbá ti style lẹ́ẹ̀mejì wọ́n á mọ̀ àwọn náà yàṣẹ́ nìyẹn so until tí system bá wà tí organized system bá wà fún body wa tó jẹ́ pé a ní database a ní agents a ní professional outfits tó jẹ́ bí studios irú nǹkan táwọn tí ń sọ ń ṣe yẹn nǹkan bẹ́ẹ̀ yẹn irú nǹkan tí wọ́n Mr. Lẹ́yẹ Fábùsọ̀rọ̀ tó ń ṣe nìbàdàn àwọn outfits kọ̀ọ̀kan wọ́n ti wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ standard setup àwọn gan wọn kàn ní sọ pé torí pójú ẹ̀ fà nǹkan máa bọ̀ kó wá ṣe nǹkan tí àwọn mọ̀ pé kò ń ṣojú la fẹ́ fi ṣe ọpọlọ ni ó need so until tí control bá wà fún body pé kò ń ṣe ìrúwá ògiri wa business ìgbà yẹn ọ̀rọ̀ á tó sọ torí ìrúwá ògiri wa ló fà á tí kò fi sí àṣẹ ìgbà tó bá yọ ìrẹsì kúrò nù kànda pé ok ẹ pẹ yálẹ́yá ẹ pòwe lówó ọ̀rọ̀ á tó sọ ń gbà yẹn. mo tún lè máa bẹ̀rẹ̀ lọ́wọ́ yín mọ́ ó ní sitcom kan tẹ́ ṣe mo ti gbàgbé orúkọ ẹ̀ àmọ́ nígbà tí mò ń follow ọ̀gbẹ́ ṣe iṣẹ́ yẹn future ẹ̀ yọjú nínú iṣẹ́ yẹn torí pé ẹ̀yin lẹ direct iṣẹ́ yẹn ẹ̀yin lẹ darí ẹ̀ ní ìrántí iṣẹ́ yẹn ẹ wá ń sọ pé ọ̀tọ̀ ni director pé níbí gbogbo akọ̀ máa ń kó gbogbo ẹ̀ pọ̀ ni pé èèyàn mi ò fẹ́ pé àjẹ́ actor wá ṣe mo wá ní ti bá rí màá tún béèrè pé. Torí pé àpọ́nlé ni foreman èèyàn kan lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin ẹ fẹ́ wá interview mi nsìn ẹ wá látẹ̀kọ́ ẹ̀yin náà wá dúró èèyàn tẹ̀kọ́ dání ṣe báwa méjì ta fẹ́ bára wa sọ̀rọ̀ rí ẹ̀mẹ́ni tó máa tanná wá ẹ̀mẹ́ni tó máa wà ń di kámẹ́rà wá ẹ̀mẹ́ni tó máa gbohùn sílẹ̀ wá ṣé tí ẹni tó wà ń di kámẹ́rà tó bá lè dá tanná kó dá gbohùn kó tún wá jókòó síbí báyìí kó máa wò látẹ̀ kó máa wà níwájú kámẹ́rà kó tún máa wo rẹ̀ látẹ̀yẹn ṣó ṣeé ṣe ni kò ṣeé ṣe ṣe rí school of thought kálukú yàtọ̀ ó wà bẹ́ẹ̀ náà nílùú òyìnbó tó jẹ́ pé nílẹ̀ òkèrè tó jẹ́ pé ẹ máa rí pé ẹni yìí
òun ni producer, òun ni ó ṣe starring role, òun ló kówó iṣẹ́ sílẹ̀. Àwọn míì inú wọn náà wọ́n á tún láwọn làwọn tún direct ẹ̀. But níbi tí èmi ti kọ́ tèmi, wọn kọ́ wa pẹ̀lú ìgbàgbọ́ wípé o lè jókòó níwájú kámẹ́rà kó tún jẹ́ pé ìwọ náà ló tún máa wà lẹ́yìn ẹ̀ tó máa pàṣẹ. N tó bá mú ẹ wà ní àtiwájú àtẹ̀yìn á jẹ́ pé o ní olùrànlọ́wọ́. Pé ìgbà tó bá kàn mí ibi tí mo ti fẹ́ lọ sọ̀rọ̀ yẹn, igbákejì mi ìwọ bọ́ síbẹ̀ kó máa direct ẹ lọ. Bó ṣe yẹ kó jẹ́ nìyẹn. Bí wọ́n ṣe fi kọ́ àwa nìyẹn. But lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn èèyàn wa tí n bá láwọn èèyàn wa ní Yorùbá, àwọn náà ti mọ̀ pé tí director bá wà ó yẹ kí art director wà, torí gbogbo ohun tí director fẹ́ ṣe art director máa mọ̀ ọ́, òun ló máa bá lé ẹ̀. So tí director bá jẹ́ni tó máa tún wá jókòó níwájú kámẹ́rà, tó bá ti yànnàná ẹ̀ fún art director ẹ̀, kò sí láìfì. Wàá tún lọ wo kámẹ́rà, ìwọ dẹ̀ náà ń frame lọ́wọ́, ẹlòmíà wá jókòó síbẹ̀, bóyá èèyàn dúdú lòun ìwọ èèyàn pupa, wọ́n á ti bẹ́ẹ̀ fi frame tán, kọ́lọ̀ wà níjọra wọn kọ́ àwa bẹ́ẹ̀ yẹn. Ìdí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ bá rí mi tí mo bá direct iṣẹ́, ẹ lè rí mi nínú iṣẹ́ yẹn. Tẹ bá máa rí mi nínú ẹ̀, bóyá mo ṣe cameo scene ẹyọ kan tẹ bá rí ti ń ṣe yẹn náà, bóyá ti ń dúró dẹni tó yẹ kó wá ṣe ti pẹ́, a rí pé ó máa gbà wá lásìkò, kì í sáré bọ́ síbẹ̀ kì í ṣe. Bí àwa ṣe mọ̀ ti wà nìyẹn. Fún àwọn ọ̀dọ́ ń sìn tá à ń wo gbogbo eré ń sìn, eléyìí fọwọ́ ọ̀dọ́ obìnrin tọ́wọ́ náà ń bọ̀ ní ara ṣíṣí lẹ́yìn ló pọ̀ jù. Mo dẹ̀ mọ̀ pé fún ẹ̀yin ìyá wa tẹ́tí pẹ́ tẹ́ gbé títí dìsín gan náà gan, a sì mọ bẹ ṣe ń múra, a mọ bẹ ṣe ń ṣe sí. Ó jẹ́ nǹkan tí ẹ gbà ń wò pé ṣé bó ṣe máa lọ náà ni wọ́n fi ṣe, torí gbígbà ṣe rí náà ló di pé tọ́wọ́ múra lórí amóhùnmáwòrán ń sìn yìí àti eré ìbílẹ̀ ṣiṣẹ́ ara lẹ̀ náà. Wọ́n fi ṣaṣọ ọ̀gbàlà ń dá fúngbà ni, ṣùgbọ́n púpọ̀ ni wọ́n gbàgbé pé kò kí ń ṣe àṣà àti ìṣe wa, ṣùgbọ́n wọ́n fi ṣe aṣọ ọ̀gbà là ń dá fúngbà. Ibi táyé bá yí sí kán bá wọn yí sí. Mo rí skit yìí nǹkan tẹ́ ṣe láìpẹ́ yìí, ó dẹ̀ jẹ́ pé ó trend all over. Mi mọ̀ bóyá ẹ rántí ẹ̀yin àti Nasboy lẹ́yìn skit yẹn. Ó wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwa mọ̀ yín dẹ̀ tó di iṣẹ́ táwa ń ṣe, wọ́n wò ó pé tó jẹ́ kó máa lọ profile yín máa lọ wò ó pé ìyá yìí pé nígbà tí mo ní màmá ò bẹ̀ ṣe blend. Mo fẹ́ kẹ́ nígbà tó wá bá yín fúru iṣẹ́ wò ó pé àwọn onískit, mo fẹ́ kẹ́ sọ díẹ̀ nípa nítorí iṣẹ́ tó jìnnà gidigidi ni. Ẹ̀yin àti Nasboy tẹ́tí wà ní ṣọ́ọ̀bù tó ṣe mo ti bá lọ́ọ̀yà Kúnlé náà ṣe tiẹ̀ náà, ó dẹ̀ ti. Kí lẹ rí sí nǹkan tó ọ̀dọ́ yẹn ń ṣe ẹ̀dẹ̀ bá. Ó make sense, ó mọ́gbọ́n dání, dẹ́rìn pòṣónú ni púpọ̀ nu wọn. Ìgbà tó dẹ̀ jẹ́ pé àwa ti pàdé lóko, mọ́mì nǹkan èmi náà máa ń like púpọ̀ nu wọn, mò ń tẹ̀lé púpọ̀ nu wọn. So ìgbà míì tán bá lórí ọ̀fẹ́ àti pàdé mi lórí iṣẹ́ kan, mo mọ̀ pé ẹ̀yin náà ẹ máa ń sọ ọ̀rọ̀ tó máa ń pààyàn lẹ́rìn, iṣẹ́ lè bá mi ṣe nǹkan bá mi. Adé ni ó yá ẹ̀jẹ̀ àṣẹ. Kí ká bá lè fi push àwọn náà, kán bá fi lè gbòkè sí, kán lè ẹ mọ̀ pé gbà fúnra jí ńlé òní gbà fún gbàdá lóko. Nǹkan tá a bá rò àwọn ọmọ yẹn ṣe tó bá trend náà, gbogbo alájọ láǹfààní ẹ̀. So láti máa gbé wọn lárugẹ, òun ló ń jẹ́ kí n máa bá wọn ṣe. Mọ́mì, kí lẹ rò bí nǹkan tíjọba tọ́wọ́ náà lè bá wa dá sí nídìí entertainment? Nǹkan tíjọba lè dá sí pọ̀. Creation of studios, film villages. Kàn ṣe ìjọba tún fi pawó padà ni. Àwọn aṣálẹ̀ lọ rẹpẹtẹ, àwọn èèyàn láìdí àbọ̀kù sówó tán máa fi support idea yẹn. Irú ẹ̀mí ń sìn, gbogbo ẹgbẹ́ mi ṣe business, tọ́lọ̀ ń bá ṣe mí náà lówó tí bá lówó tí mo ní mo fẹ́ fowó yìí ṣe business, màá rádà lọ fi kọ́ ibi tí àwọn
eléré orí ìtàgé, àwọn òṣèré lóríṣiríṣi, àwọn olórin tí wọ́n ti lè tó jẹ́ pé gbogbo nǹkan tán bá nílò wọ́n á rí lójú kan yẹn. A fẹ́ gba yàrá fáwọn eléré wa láti dúró sí tí wọ́n fi máa ṣiṣẹ́ tán ni o, a fẹ́ lo ilé ìgbafẹ́ ni o, a fẹ́ lo ilé ọlọ́pàá ni o, a fẹ́ lo ọ́fíìsì ni o, a fẹ́ lo yàrá ni o, a fẹ́ lo pálọ̀, a fẹ́ lo garden, swimming pool, gbogbo a wà lójú kan yẹn. Even a fẹ́ drive lórí títì, a fẹ́ lo ilé alámọ̀, ojú kan inú ọgbà yẹn ni gbogbo ẹ̀ la wà. A wá dàbí ìlú kékeré kan láàrin òdìdí ìlú. Tíjọba bá lè ṣe yẹn fún wa pátápátá, ẹni tó fẹ́ wá lọ bẹ̀ á rẹ̀ǹtì ẹ̀ náà ni, á sanwó, kò ní lọ rẹ̀ǹtì hòtẹ́ẹ̀lì ń ta, wọn ò ní lọ wá rẹ́sítọ́rọ̀ǹtì tó ti máa jẹun ń ta. Irú bẹ́ẹ̀ tí supermarket bá wà ń bẹ̀, wọ́n fẹ́ ra agbára wo wọ́n á rà á. Àwọn ilé kéékèèké tí ó jẹ́ pé ok a fẹ́ lo sitting room, bungalow kan nìyí bí ó ti ní yàrá 3 already, ó yá ẹ rẹ́ǹtì bíbá ẹ̀ fún wa, a máa lò fún iye ìjọba ẹ̀, á ní etí wọ́n máa pa. Ṣó ti yẹ yín nǹkan tí mo sọ yẹn? Tí ìjọba bá fẹ́ ràn wá lọ́wọ́, nǹkan méjì tán lè bá take care of òun ni piracy tá ti ń pariwo láti tó fẹ́ dàbí pé kò sí bọ́tẹ̀ ṣe látọdún mọ́, ó yẹ tún wálẹ̀ díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbà tí gbogbo nǹkan ti di online. Ṣùgbọ́n síbẹ̀ náà àwọn kan tún ń gbéṣẹ́ oníṣẹ́, wọ́n tún ń gbé sí online tán tún máa sọ lórúkọ mi kọ́lọ́n kó gbà wá bẹ́ẹ̀ ni. So tá bá lè yanjú ọ̀rọ̀ piracy, tí ìjọba dẹ̀ bá wa wá ibùdó ìgbafẹ́ tá ti lè máa ṣe iṣẹ́ wa yìí, á máa rọrùn gan o. Kọ́ wá ṣerú ẹ̀kọ́ kan sí kí náà ń pe capital, olú ìlú, kọ́ wá ṣerú ẹ̀kọ́ kan sí olú ìlú kọ̀ọ̀kan ní gbogbo 36 state ta ní. Iṣẹ́ wa yìí á ti rọrùn jù, á ti rọrùn jù. Mami time bá tẹ̀ wá sí ní set tẹ̀ ń ṣe nǹkan kan location bí a tẹ̀ ń tẹ̀ fẹ́ face camera, báwo lẹ́kọ̀ọ́ ṣe máa ń relax lẹ́kọ̀ọ́ máa ń gba fẹ́ pé fẹ́ wà. Wọ́n lẹ́ni tó ń wò kò kí ń wòran. Ìgbà tẹ́mi wà ń kékeré, àdúgbò tí mo dàgbà sí, ilé sinimá pọ̀ ń bẹ̀. A dẹ̀ máa ń wo Indian film ló la máa ń wò. Mo dàgbà pẹ̀lú wíwo Indian film ni. Tí mi bá ṣiṣẹ́ tí ń ṣe nǹkan kan, tí mi bá kàwé, màá wo Indian film tàbí kí n máa play game. Àwọn géèmù tí wọ́n máa ń play ní orí fóònù, àwọn nǹkan tí mo fi máa ń relax nìyẹn. Mami, fọ́wọ́n òbí tí wọ́n náà ọmọ tí wọ́n fẹ́ ṣe irú àwọn eré orí ìtàgé kankan mọ́ orin eré, àwọn tí wọ́n ń bẹ̀rù pé pàápàá ọmọbìnrin pé ẹ̀rù ń bà mí, ọmọbìnrin ò ń ṣe ń bẹ̀rù, kí lẹ fẹ́ sọ fún wọn? Kò sí, ìgbà ayé tiwa yẹn ni à ń bẹ̀rù ló wà. Àwọn ọmọ ọ̀sìn gan tó bá ní olómo ó fẹ́ lọ ṣe eré orí ìtàgé, tí wọ̀nyẹ́ ẹ̀ ní má lọ ṣe, ó tí ẹ̀ ní mọ́jọ́ tó máa rí, tó kàn máa rí lórí tẹlifíṣàn ni, kò sí nǹkan tó máa lè ṣe sí. Àwọn ọmọ tán bá fẹ́ ṣe eré orí ìtàgé, like for instance, àwọn ọmọ kan máa ń wá bá mi tó bá pàdé mi ń ta, aláìkí yín mà, àwa náà fẹ́ máa ṣeré, màá ní ìwé mélòó ló kà? Ó ti kàwé báyìí, ẹlòmíì nu á lóun ti kàwé, course of study ẹ máa yàtọ̀ sí eré orí ìtàgé. Màá ní ìgbà tó wọ yunifásitì yẹn, ṣé kò sí department tí wọ́n ti ń kọ́ wọn léré orí ìtàgé ńbẹ̀? Ṣé o mọ̀ pé àwọn ọmọ kan àwọn náà gba fọ́ọ̀mù bó ṣe gba fọ́ọ̀mù, ìwọ kọ medicine sí tiẹ̀, àwọn kọ tíátà sí tiwọn. Ìwọ lọ school, àwọn náà lọ school. Tó bá fẹ́ ṣe eré orí ìtàgé, lọ wá bí tó ti máa kọ́. Tó bá tiẹ̀ ló ti ní certificate kan lọ́wọ́ tó dẹ̀ fẹ́ ṣe eré orí ìtàgé yìí, àwọn bí tó ti lè lọ kọ́ professionally wọ́n ń ta irọ́ àwọn J15, film 1, scene 1, legacy, àwọn oríṣiríṣi bodies bẹ́ẹ̀, àwàdà kẹ́ríkẹ́rí, pefty, wàá tún lọ, wàá lọ tiẹ̀ mọ̀, okay, kò ń ṣe àsáré-wọ̀. Kí ni òfin tó dèrò mọ́ tá a bá fẹ́ ṣe irú iṣẹ́ yìí? Because
iṣẹ́ tá à ń ṣe yìí is a very ethical profession. Ethics ẹ̀ ó ní agbára débi pé ẹni tí ò bá wà disciplined kò lè ṣiṣẹ́ eré orí ìtàgé. Ṣé ńgbà tí ẹ ti gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ àwọn èèyàn tẹ́ ní aago 2 báyìí léré máa bẹ̀rẹ̀, eré ńlá ti bẹ̀rẹ̀ láago 2 ni o. So ìwọ tó ní discipline ló máa sọ pé traffic mú ẹ sọ́nà, àwa yẹ kéré bẹ̀rẹ̀ láago 2 wọn á máa dúró díẹ̀, kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. À ń fi ara wa kọ́ àwọn èèyàn ní àṣà àti ìṣe ni, yàtọ̀ sí àwọn eégún oníhòòhò tán ṣe gborí wọlé. Àwòkọ́ṣe ló yẹ káwọn tó bá ń ṣe eré orí ìtàgé jẹ́. Kò yẹ kán jẹ́ àwòkọ́gbọ́n. Àwòkọ́ṣe ká da ọ̀rọ̀ rú láti bẹ̀rẹ̀, ká wá solution sí níparí. Àwọn èèyàn ẹni character yìí bó ṣe yẹ kó jẹ́ nìyẹn. Màámi fẹ́ kẹ́ bá mi gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn, mo lè ń béèrè lọ́wọ́ yín tó. So question yẹn ṣe ti get answer tí mo fi sílẹ̀ ń bẹ̀. Ẹni tí mi ò gba àwọn òbí níyànjú láti má encourage ọmọ wọn láti ṣe, ṣùgbọ́n àwọn ọmọ fúnra wọn ní kàn wò pé ilé tí àwọn ti jáde àti wípé rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Mo fẹ́ kẹ́ bá mi gba àwọn ọ̀dọ́ mọ̀ràn, mo lè ń béèrè lọ́wọ́ yín torí wípé ẹ̀yin yìí gẹ́gẹ́ bí ẹ ṣe sọmọ Ìbàdàn ní ọmọ Èkó ọmọ Naija ní ìbọn ẹ tún mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní òkè òkun náà torí ẹ ti lọ bẹ̀ káàkiri lẹ ti lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó fẹ́ fi ìlú yìí lẹ̀ tí wọ́n fẹ́ lọ ìlú òyìnbó pé mo ṣàgbọ́dọ̀ lọ ṣá, ìmọ̀ràn wọn lẹ fẹ́ fún wọn torí wọ́n ń wò yín báyìí, a dẹ̀ máa ń fẹ́ gbọ́ láti inú ẹnu yín báyìí torí ẹ̀yin mọ̀ bó ṣe lọ in both worlds. Mo ṣàgbọ́dọ̀ lọ ṣá, kò ń ṣe dandan o. Tó bá jẹ́ pé irú ẹ̀gbin àti ìwọ̀sí tí púpọ̀ nínú àwa aláwọ̀ dúdú tí à ń rí ìlú òyìnbó, or rather kò ń ṣẹ̀gbin àti ìwọ̀sí, nǹkan tá a máa kà sẹ́gbin nílé táwa ń sọ dọ̀rọ̀ ní òkèèrè, tá a bá lè gbélé ká ṣerú ẹ̀ náà, ìlú yìí ò bá bẹ́tà ju bó ṣe wà yẹn lọ. Ẹni tó fẹ́ lọ sílùú ọba tí ò ní ilé tó fẹ́ gbé lọ́hùn kò mọ̀yàn rí síbẹ̀, ó ń rúnra ẹlòmíì àtàlẹ̀ ìyá ẹ̀ àtàlẹ̀, á tún wá wọkọ̀ á gbọ̀nà Libya, ẹlòmíì orí omi ló ti máa ṣe. Mi ò ní kọ́mọ má lọ ìlú òkèèrè lọ kàwé, mi ò ní kọ́mọ tó ti kàwé tán bì tó fẹ́ kí ayé òun túbọ̀ dá sí, mi ò ní kó má lọ. Ṣùgbọ́n ẹni tó fẹ́ lọ tí òun ṣe pé ó ti ní àfojúsùn kankan, a tún wá débẹ̀, bóyá ṣe fátírì ló ń ṣe ni o, bóyá ṣe ọlọ́dẹ ni o, bóyá ṣe gbókùgbégbẹ́ ni o, a tún wá máa sá kiri nígbà táwọn tí wọ́n láṣẹ ìlú tán bá ń wá wọn ká, wàhálà yẹn máa ń pọ̀. Ẹni tó bá l'opportunity tó dẹ̀ ti rí dájú wípé tí n bá dọ̀hún nǹkan tí mo fẹ́ ṣe wà, mi ò ní kírun wọn má lọ. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn kò ń ṣe do or die. Béèyàn bá ń lọ yunifásitì ń bí báyìí tó mọ̀ wípé possibility tá a bá jáde skúlù yìí náà a lè má rí iṣẹ́ ṣe, bí n bá rí iṣẹ́ ṣe máa padà lọ ka masters. Ó ṣe jẹ́ kí n ra máa kọ́ bọ́n ṣe ń ṣe bàtà, àbí kó jẹ́ kí n kọ́ bọ́n ṣe ń ṣe sewing, àbí kó jẹ́ kí n kọ́ bọ́n ṣe ń ṣe cake, so that tí n bá tiẹ̀ lórí ọ̀fẹ́ àti lọ sílùú òyìnbó mo ti níṣẹ́ ọwọ́ lọ́wọ́ tí mo lè ṣe láti fi wọnú system wọn. Mi ní kọ́mọ kàwé nìkan, kọ́mọ kàwé kó kọ́ṣẹ́ ọwọ́. Ẹni tó lọ ń gbá tírèènì nílùú òyìnbó tó máa wá sílé tó máa kó góòlù sọ́rùn, wọn ò mọrú iṣẹ́ tó ń ṣe lọ́hùn. Bẹ́ẹ̀ tọrọ owó lọ́wọ́ ẹ̀ tí ó bá fún yín ẹ fẹ́ bínú, oníkùn ló mọ̀ọ́ká o. Ohun ojú rí ẹnu ò lè ròyìn tán ni o. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ tá a rò pé iṣẹ́ ìdọ̀tí ni tá ló ń ṣe lọ́hùn yẹn, táwa náà bá ń jókòó lu wá ń bì tá à ń ṣe tá à ṣe mẹ́lẹ́
tá dẹ̀ ń ṣòótọ́ pẹ̀lú ẹ̀ ìlú wa yìí náà á fẹ́ lé wọn bá o. Mami, ẹ bá mi kí gbogbo wọn olólùfẹ́ yín káàkiri tó ń béèrè yín tọ́nà wọn fẹ́ rí yín bí ẹ bá mi kí wọn bí wọ́n ṣe gbọ́dọ̀ dọ́jọ́ mi. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lódò lẹ́yìn odi lókèrè nítòsí ní ìbú àtòrò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ ṣé adúpẹ́ o ìfẹ́ tẹ́ fi hàn sí wa tẹ́ fi ní kán gbé wa wá sórí ètò ọlọ́run ọba kò ní pa náà fẹ́ náà gbogbo kálukú níbi tí kálukú wà àdáwọ́lé gbogbo wa a máa yọrí sí rere o inú mi dùn láti wà ń bí lẹ́ni ẹ ṣé mo dúpẹ́. Màmá wa nìyẹn Binta Ayo Mogaji wọn fẹ́ kí a sọ pé bóyá pé legend ni wọ́n máa ní àwọn onírà wọn bẹ́ẹ̀ wọ́n kàn ń ṣe tiwọn lórí àmọ́ àgbà ni wọ́n nídìí iṣẹ́ yìí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ ṣé màmí adúpẹ́ lọ́wọ́ yín wà ẹ pẹ́ fún wa. Àmín àmín àtẹ̀yìn náà. Ìfọ̀rọ̀wérò màmá lẹ ti gbọ́ yẹn ẹ kó jẹ́ kẹ́ẹ̀dínmú ìmọ̀ràn pọ̀ ń bẹ̀ ẹgbẹ́ mi ṣe máa ń ṣe wọ́n fún wa ní káyà mú pàápọ̀ wọn ọ̀dọ́ ẹ̀jẹ̀ ká mú sọ́wọ́ sí ká má fi bẹ́ẹ̀ni kó lè wúlò fún wa. kó má di ilé tá a fi tọ́ ọmọ ìrì ní òwò. Bẹ́ẹ̀ni ṣe mà adúgbò náà padà jọ ṣiṣẹ́ ń bí lẹ́nu báyìí sì gbọ́ wọn ẹ̀gbọ́n wọn àti wọn dájọ́ ṣiṣẹ́ ń bí àti gbogbo wa ń tiwa tọ́ṣọ́ alálejò náà adúpẹ́ onígbàjẹ́ gbogbo ẹ̀ tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.